wọ́n ní àgbàlagbà ara iwájú tó jìn sí kòtò ọlọ́fi kó èrò ẹ̀yìn tó ń bọ̀ lọ́gbọ̀n ni. So ìdí nìyí tí mo ṣe wà lórí ètò yìí láṣàlẹ̀ yìí lórí ATM tẹ́ ẹ̀ sọ láyé nísìnyí. Nígbà tí mo jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ gíga. ẹ má dàkọ ilé ẹ̀kọ́ mi ẹ má dàkọ. mo jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ gíga nílùú Ìbàdàn bí báyìí ṣùgbọ́n nínú ìrìn àjò àìmọ̀kànmọ̀kàn ọmọléèwé pé ọ̀nà kan láṣàgbà survive níléèwé yẹn àwa ní ẹnìkan mẹ́ta ni wá ẹnìkan yẹn ó mọ̀ nípa bá a ṣe ń fi ATM card details tó wà lẹ́yìn ATM card bá a ṣe fi ń yọ owó jáde. àwọn nọ́mbà tó wà lẹ́yìn ATM card. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ṣe fi yọ bẹ́ẹ̀ ṣe gbọ́n owó kò lórí àkáǹtì yẹn ń tọ̀hún. bẹ́ẹ̀ni. láì mọ pin ẹni yẹn. láì mọ pin rẹ̀. so ẹni yẹn a jọ wà ní school ni èmi sì kẹta rẹ̀ ẹnì kẹta náà wà so òun ló wá ọjọ́ yẹn bí àjọ ń ṣàwàdà nínú hostel ni òun ló wá sọ pé nǹkan báyìí ó lóun ò lówó lọ́wọ́ èmi lèmi ò lówó lọ́wọ́ ẹnì kẹta lóun ò lówó lọ́wọ́ ó wá tó ṣẹ́jú mẹ́wàá sẹ́yìn ìgbà yẹn mo rí pé ní ká ṣeré jáde pé owó ti wà lọ́wọ́ òun àwẹ̀ bó ló ṣe rí. ẹ farabalẹ̀ ẹ jọ wà nínú hostel ní school. bẹ́ẹ̀ni. ẹ wá sọ pé ẹ fẹ́ jẹun àbí nǹkan ẹ fẹ́ ṣe fàájì ẹ máa ń ṣe fàájì díẹ̀díẹ̀. nígbà yẹn. ẹ máa ń dà káyà. nígbà yẹn ni ní ìsìn ńkọ́ Ọlọ́run ti gbàkóso ayé yín. pátápátá. ìkẹta wá sọ pé àkọ́mọ̀sowó lọ́wọ́ òun kò sì bọ́ta. kò kúrò lójú kan. láàrin ìṣẹ́jú mẹ́wàá ni pé ẹ̀já lọ mírèkù ti ṣẹlẹ̀. ọ̀yá. ẹ wá bí léèrè pé ọ̀nà wo ló gbégbá lẹ́nu sí ṣé wọ́n ti sẹ́ndì owó sí ọ ni. ó ní wọn ò sẹ́ndì owó sọ̀hún pé òun confam àkáǹtì kan ni àkáǹtì tó ń wá confam yẹ pé ibẹ̀ lówó ti jáde àwé ó kọ́ àwa náà o gẹ́gẹ́ bí ọmọ iléèwé nígbà tó dé bọ́yá bí ọjọ́ kẹta ó mú fóònù jáde ó ní ṣé mo rí áàpù yìí rí mo ní mi ò rí áàpù yìí ó fi áàpù yẹn hàn mí ó wá ní áàpù tó ń lò níjẹta tí mò ń béèrè lọ́wọ́. ẹ má dàkọ áàpù ẹ sọ fún mi lábẹ́lẹ̀ ẹ má sọ lórí ètò torí àwọn ọmọ tí ẹlòmíì máa ó lè máa gbọ́ bẹ́ẹ̀ tí ó máa fetí kọ́ pé òun fẹ́ lọ rí ọyá mò ń gbọ́. ó fi áàpù yẹn mi ó ní ṣé mo mọ̀ mo ní mi ò rí rí ó ní áàpù tó ń lò lélẹ̀ bó o lọ ṣe wá ń lo áàpù yìí ó wá ṣàlàyé ó nínú ibì kan tá a máa wọ̀ téèyàn bá ti wọnú áàpù yẹn téèyàn bá ti wọ ọbẹ̀ yẹn ibẹ̀ lèyìn ó ti torí oríṣiríṣi iṣẹ́ ni áàpù yẹn ń ṣe ibẹ̀ lèyìn ó ti enter details tó wà ní àwọn nọ́mbà ATM yẹn 60 digits tó wà lórí ATM card yẹn expire date àti year àti CCV number mẹ́ta tó wà lẹ́yìn ìmíì máa ń jẹ́ mẹ́rin the only information tó ní ìdí nìyẹn ó wá ṣàlàyé àwọn nǹkan yẹn fún mi nígbà tó ṣàlàyé àwa méjèèjì pẹ̀lú ẹni tó ṣàlàyé yẹn àṣàjẹ mẹ́ta ó ṣàlàyé lẹ́yìn bóyá bí oṣù méjì sóṣù mẹ́ta èmi náà wá wò ó ṣé báwo ti ṣàlàyé kíní yìí jẹ́mi náà ó yẹ̀ wò. ẹ bá gbìyànjú ẹ wò. lẹ́mi náà ṣe dánwò nìyẹn olóòtú ṣùgbọ́n dídánwò tẹ́mi dánwò ó yíwọ́. dídánwò tẹ́mi dánwò. ó sọ áàpù tẹ́ gbà sórí fóònù. bẹ́ẹ̀ni. ẹ wà á lọ mú káàdì òun káàdì tí ò tí expire bí. bẹ́ẹ̀ni tí ò bá expire. ẹ sì ní mọ pin yẹn o. kò sí ní tẹ́ fẹ́ fi pin rẹ̀ sí olóòtú. kábíyèsí olódùmarè bẹ́ẹ̀ bá ti tẹ nọ́mbà yìí sínú áàpù báyìí owó lọ́nu. fúnra áàpù yẹn ló máa gbé jáde. káì ọ wá yí ẹ̀yin lọ́wọ́. ó yí èmi lọ́wọ́ pátápátá. bàbá ní àtẹnubọ kí ní ìrànlẹ̀ ṣáàṣì lè kú mẹ́ báyìí bó ló ṣe yí yín lọ́wọ́ fúngbà àkọ́kọ́. ṣe mọ̀ pé ẹ̀mí ìjẹ́sọ́ pé yíwọ́ àbí ìgbà àkọ́kọ́ bó ló ṣe yíwọ́. ìgbà àkọ́kọ́ tí mo wọ́kọ́ wò pé jẹ́ kí n wò bóyá kíní yìí ó ṣiṣẹ́ ẹni tó jẹ́ bíi step mother mi ò ní mo lo ATM card so though ATM card títí ẹ tí mo lò nílò pé jẹ́ kí n fi confirm app yẹn wò ni mo enter information bí mo ṣe rí pé wọ́n debit ẹ̀ nìyẹn ìgbà tí wọ́n debit ẹ̀ mo rí pé kò sórúkọ gan tó debit ẹ̀ mo ṣàrí pé owó jáde kúrò ní àkáǹtì yẹn. ẹ farabalẹ̀ yes sir. tí ẹ bá ti enter nọ́mbà orí ATM yẹn sínú app yẹn owó kò lórí àkáǹtì ẹni yẹn kò dẹ̀ ní ṣó orúkọ ẹni tí ibi tó wó lọ. kò ní gbórúkọ wá pé bí báyìí lówó lọ kò sì ní gbórúkọ wá pé bí báyìí ni wọ́n ṣe owó náà sí. ṣé app yẹn náà ṣì wà lórí íńtánẹ́ẹ̀tì báyìí náà. ó ṣì wà. ẹ̀yin ọmọ tó yẹ pé ẹ bá ti gbọ́ ààfù information báyìí ẹ máa lọ rèé túgbàtúgbà ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tó gbẹ̀yìn ọ̀rọ̀ o ẹni tẹ́ ẹ kọ́kọ́ lo ATM ẹ̀ báwo ló ṣe jẹ́ sí yín. ẹni àkọ́kọ́ jẹ́
step mother mi ló jẹ́. kí ni Yorùbá step mother? àbúrò ìyá yín. ìyàwó tí wọ́n fẹ́ lé ìyá tèmi. ok ìyàwó tó ń fẹ́ lé ìyá tiyín. bẹ́ẹ̀ni. mọ́mì tiyín ńkọ́? mọ́mì tèmi wà. ẹ̀yin àti ìyàwó mọ́mì yín ẹ tún rẹ́. bàbá kan náà ló fẹ́ ìyá tèmi àti ìyàwó ẹ̀ so ilé kan náà la sì jọ. lẹ́jọ́ ń gbé. bó lẹ ṣe wá ní access sí ATM ìyàwó ìyá yín. ọ̀rẹ́ ni wá aṣáá ń sọ̀tà ara wa ìyàwó bàbá mi ni so ọmọ ọkọ ẹ̀ lèmi jẹ́ so èmi gbà pé à ń sọ̀tà ara wa nǹkan kan náà jọjọ ni wá. ó máa ń fún yín lé ATM ẹ̀. bẹ́ẹ̀ni inú ilé kan náà ṣàgbàlagbà lẹ́ni yẹn ni. kò ń ṣàgbàlagbà. ṣùgbọ́n ẹ jù lọ. ó jù mí lọ. ok ẹni ẹ jù. ìyàwó bàbá mi ni ó jù mí lọ. ok so ẹni tí mo dẹ̀ máa ń bá operate account ẹ̀ náà ni tó bá ní ẹni issue pẹ̀lú account ẹ̀ èmi náà ló máa gbé wá bá. ó fọkàn tán yín. bẹ́ẹ̀ni èmi náà ló máa wá gbé bá pé kí n bóun yẹ kí ni o mo á wò pé jẹ́ kí n tiẹ̀ wò pé owó ẹ̀ tí mo gbà jáde kò ń ṣe pé bóyá mo fẹ́ ná owó ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sá ẹ kàn fẹ́ tẹ̀sí agbára tí ẹni yẹn fún yín wò. mo kàn fẹ́ yẹ̀ wò ni pé ó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ àbí kò ṣiṣẹ́ bẹ́ẹ̀. lọ́jọ́ yẹn n tí ò jẹ́ kí n mọ̀ pé yóò pàpà bí wàhálà ni pé àkáǹtì tèmi gangan ni bí mo ṣe enter information ti tiẹ̀ ibi tówó yẹn ó sọ̀kalẹ̀ sí àkáǹtì tèmi gangan ni mo fi sí. so bí mo ṣe fi tọ̀dọ̀ tèmi sí yẹn owó yẹn jáde lóòótọ́ ó jáde sórí àkáǹtì tèmi òun dẹ̀ ti rí mẹ́sẹ̀gì lọ́dọ̀ tiẹ̀ pé ó má dàbí ẹni pé ó pè mí ó ní ọkọ wa owó mà jáde lórí àkáǹtì òun èmi ń rẹ́rìn torí pé mi mọ̀ pé èmi náà ni mo ṣe bóun ṣe jẹ́ kí n mọ̀ pé ó jáde òkè mo á ní kó sẹ́ndì mẹ́sẹ̀gì tí wọ́n gbé wá yẹn kó sẹ́ndì ẹ̀ sí mi ó sẹ́ndì ẹ̀ mú rí pé kò fara hàn pé òun máa mọ̀ pé ẹni báyìí ló ṣe owó but ó gbé àkáǹtì tèmi wá nítorí pé àkáǹtì tèmi lè fi yẹ̀ wò. ẹ kọ́kọ́ sọ pé gbàtẹ́ kọ́kọ́ try ẹ̀ ná ẹni nẹ́tíwọ́ọ̀kì ọ̀dà. ìgbà ẹlẹ́ẹ̀kejì nìyẹn. ẹ̀kejì nìyẹn. so mo á bí mo ṣe yẹ òun sẹ́ndì mẹ́sẹ̀gì tiẹ̀ mo rí pé ó indicate orúkọ ẹni tó dẹ̀ kọ́ èmi ti jẹ́ ká mọ̀ pé tá a bá ti ṣe sí personal account ó possible kó gbé orúkọ wa o ṣùgbọ́n tèmi kàn fẹ́ mọ̀ lọ́jọ́ yẹn ni pé sówó jáde àbówó jáde. ṣé kí ni ìṣiṣẹ́ àbí kò ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni mo dẹ̀ rí i pé ó ṣiṣẹ́ lóòótọ́ owó yẹn sì jáde bó ṣe wá jáde tóun ti mọ̀ pé wọ́n mẹ́sẹ̀gì òun tó dẹ̀ ti sẹ́ndì mẹ́sẹ̀gì yẹn èmi dá owó yẹn padà sórí àkáǹtì ẹ̀ nítorí pé mo kàn fẹ́ fi confirm pé tó ṣiṣẹ́ àbí kò ṣiṣẹ́. èló ní gbà yẹn. ó bí ẹni pé lé 300,000. bẹ́ẹ̀ni ọdún wo nìyẹn. ó lé around 212 213 ni mo ń sọ yìí. 300,000 gbà yẹn ọmọ tó ra mọ́tò ń gbà náà. ẹ wá dáwó yẹn padà. bẹ́ẹ̀ni mo dáwó. sígbà tẹ wá dá padà ṣé ó wá reflect pé àkáǹtì yín lẹ fi dá padà. tí mo bá dá padà ó máa reflect pé àkáǹtì mi ni mo fi dá padà. àti ìdójú iṣẹ́ gangan ẹ rí i pé mo jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àkọ́kọ́ yẹn mo fi yẹ̀ wò ni. ẹ fi test microphone. ṣé n tó kọ́ mi yìí ṣó ṣe bẹ́ẹ̀ lóòótọ́ àbí kò ṣe. ẹ dúró ẹni tó kọ́ yín ní ṣẹ́wọ̀n bí yẹn ṣe máa ń fi ATM lásán wọ́ owó kúrò nínú àkáǹtì alákáǹtì ó ti tó gbà tóun ti ń ṣe. mi ò lè sọ torí a pàdé nílé ẹ̀kọ́ ni mi ò lè sọ pé gbà báyìí ló ti ń ṣe. ẹni tó jẹ́ ẹ̀dẹ̀kẹta yín tó jọ̀rẹ̀ ti yín tó jọ kọ́ yín papọ̀ ṣóun náà try ẹ̀. mi ò mọ̀ bọ́ yóò try ẹ̀ but ẹ mọ̀ pé ẹni títọ̀dọ̀ ẹ̀ bá yíwọ́ òun la mọ̀ bọ́ yóò dàn wò lábẹ́nú bóyá kò dàn wò èmi ò mọ̀ ṣùgbọ́n mo ṣá mọ̀ pé ó jọ fi hàn wá ni ó ṣeé ṣe kóun náà ó yẹ̀ wò bó ṣe jọ kọ́ wa èmi yẹ̀ wò òun lè jẹ́ mi ó gbà pé bẹ́ẹ̀ ló ń ṣiṣẹ́ lọ́dọ̀. ìgbà tó wá wà káǹtì ẹni ẹ padà ṣé kò wá pè pé ọkọ wa ó kọ yín lọ́mọ àgbé wa bó ló ṣe jẹ́. òun kò lè wá dìde ó tún gbà yín gbọ́ débẹ̀ náà kó sá ti wọlé. sákàǹtẹ̀ ó dẹ̀ rí kó ti padà èmi náà dẹ̀ bi léèrè pé mo ti bẹ́ẹ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ ó dẹ̀ lóhun ti rí. kí ló gbé yín lérè májà láàkọ́. bá a ṣe kúrò ní orí ẹ̀ nìyẹn ẹni kejì tí wọ́n á yẹ àkáǹtì títí ẹ̀ wò ibi tí wàhálà gangan ti ṣẹlẹ̀ nìyẹn. ẹni kejì yẹn báwo ló ń ṣe jẹ́ sí yín. ẹni kejì yẹn mo ṣe bí ọ̀rẹ́ kásá sọ pé bí ọ̀rẹ́. age mate ni yín. à ń ṣe age mate. obìnrin àbọ̀kùnrin. ọkùnrin ni. bó o lè tiẹ̀ mú ẹni kejì báwo lè dọ́wọ́ yín. kò dọ́wọ́ mi ọ̀rẹ́ jọjọ lèmi àti ẹ̀. ok ọ̀rẹ́ jọjọ lèmi àti ẹ̀. ṣé ẹjọ́ ń gbé ni. àjọ gbé àjẹnà síra wa. ṣé báwo mo fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe rí ATM ẹ̀ mo fẹ́ mọ̀. ó wá kí mi. ok ó wá kí mi lọ́jọ́ yẹn ni. ok so àwa àṣeré jáde àjọ lọ ṣe fàájì so ibi tá a ti ṣe fàájì yẹn wà lórí ìjókòó ibi tí mo ti rí information nìyẹn. ẹ wá snap ẹ. bẹ́ẹ̀ni. ẹ̀yin tẹ́ ń gbọ́ wá nílé
àdìídì ń ṣètò yìí ńrọ̀lẹ́ yìí láti jẹ́ kí ẹ̀yin èèyàn kẹ́ ẹ lè mọ̀ pé mẹ́wàá ń kán bó tiẹ̀ jẹ́ pé bàbá yìí ti kúrò nínú irú iṣẹ́ bẹ́ẹ̀ wọn ò ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ mọ́ ọlọ́run wọ́n ti di ṣé àáfàá ní àbí pásítọ̀ evangelist ní yín báyìí ẹlẹ́ẹ̀lọ́dún 5 lẹ́wọ̀n a jẹ́ pé 30 years lẹ ti wọnú ẹ̀wọ̀n àbí 29 years 30 years ẹ wá bọ́ ta ní 35 years ọ̀dà nígbà tẹ wá snap ẹ̀ tẹ́ ẹ tún délé kí ni èròǹgbà ọkàn yín. ẹ ṣe mo snap ẹ lóòótọ́ nígbà tí mo ti rí i pé àkọ́kọ́ ṣiṣẹ́ tí yẹn dẹ̀ reflect orúkọ pé ok jẹ́ kí n wá ṣe ìdákejì o jẹ́ n wo bóyá yóò ṣiṣẹ́ àbí ò ní ṣiṣẹ́ òun náà ni mo ṣe nígbà èkejì nígbà tí mo ṣe nígbà èkejì. ẹgbẹ́nu sí microphone yẹn. nígbà tí mo ṣe nígbà èkejì àkáǹtì tó yẹ kí n ṣe sí kò ń ṣe àkáǹtì yẹn náà ni mo ṣe sí network yẹn ò dáa. ẹ má gbẹnu kó microphone yẹn mọ́. network ò dáa lọ́jọ́ yẹn mo á wò ó kí ni tí mo lè ṣe tí màá tiẹ̀ fi confirm bóyá eléyìí náà máa ṣiṣẹ́ dó gbogbo ọkàn mi ò tí ì sí nínú pé bóyá kí n ṣe kí n fi rówó ṣùgbọ́n mo ṣe níṣe pé jẹ́ ń wò bóyá ń tí àwé ìsọ bóyá yóò ṣiṣẹ́. mo á dálẹ̀ kejì o owó yẹn tán jáde lóòótọ́. èló nìyẹn. owó yẹn jẹ́ 960,000 naira. ọdún wo nìyẹn. ọdún 2013 yẹn náà. ìyún ra mọ́tò bíi mẹ́ta àbí nígbà náà. ọ̀ya mò ń gbọ́. irọ́ 2019 nìyẹn. 2019. ìyún ra Camry pension nígbà náà. 2019. ìyẹn jáde lóòótọ́. ó wá ní ilé ọgbà ọlọ́pàá tó jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá DPO wọn èmi ni veterinary doctor tó ń bá tọ́jú ajá ẹ̀ ó wá wọ́n pè mí láti station ẹ̀ lẹ́yìn tí mo ti ṣe transaction yẹn tán ó tó bí oṣù 3 sẹ́yìn ìgbà yẹn àbí kó lé lóṣù 2 wọ́n pè mí pé kí n wá bá DPO tọ́jú ajá rẹ̀ mo dẹ̀ lọ láti lọ bá tọ́jú ajá ẹ̀ gbogbo àwọn ọlọ́pàá yìí kò dẹ̀ sí kankan tó jẹ́ àjòjì sí mi gbogbo wọn ni mo mọ̀ torí ọ̀gá máa ń rán wọn sí mi tọ́gá bá sì ń lọ sí vacation ọ̀dọ̀ mi lajá ẹ̀ máa ń wà tó bá dé padà ló tó máa wá gbé. ẹja fi gbọ́ yún lẹ̀ torí àwọn èèyàn máa ń fi ọgbọ́n gbé nǹkan gbà mí. so ọmọ wa owó yẹn ṣàwọlé sí àkáǹtì wọ́n sì pè mí mo débẹ̀ wọ́n bá mi ṣàwádà bá a ṣe jọ máa ń ṣàwádà tẹ́lẹ̀. ẹni yẹn ti lọ fẹjọ́ sùn station. ẹni yẹn ti lọ sí station. pé wọ́n wọ́wọ́ lákàntì òun o báǹkì wo nígbà náà báǹkì wo lẹni yẹn ń lò. ṣe é rántí. tí mo bá rántí First Bank ni. First Bank náà tún ni. First Bank ṣe ẹ lè lo any other card sí ju First Bank lọ ni. kò sí káàdì tí ẹ lè ṣiṣẹ́. kò sí káàdì tẹ́ ẹ lè wọ́wọ́ kó ń bẹ̀ láì mọ píìnì ó ń tọ̀hún. ọ̀dà ìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá wá pè yín kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà. iléeṣẹ́ ọlọ́pàá pè mí níwọ̀n ìgbà tí wọ́n fi ìwé kan hàn mí lórí tébù wọ́n gbé ìwé yẹn jáde wọ́n ní kí n wò mo dẹ̀ wo ìwé yẹn mo wo rí pé statement of account ni ibì kan wà tí wọ́n fi àmì ìdánimọ̀ sí mo dẹ̀ wò wọ́n ní ta lélẹ́yìí mo lè mí ni wọ́n lè mí ni wọ́n ní bẹ́ẹ̀ ni ìyẹn lẹ́yìn bí oṣù 3 àbùkù díẹ̀ kó oṣù 3 ó pé bó ló ṣe jẹ́ mo dẹ̀ ṣàlàyé fún wọn níwọ̀n ìgbà tó jẹ́ pé wọn ò kí ń ṣàlejò mi nínú àlàyé tí mo ṣe èmi ti ná owó yẹn kó tó di pé ẹ ti ná $940 lẹ́gbẹ̀ẹ́ náà bẹ́ẹ̀ náírà bóyá 960 àbí 9 almost $1 million. bẹ́ẹ̀ni so ó ti tó ó ṣàlè lóṣù 2 nínú kó súnmọ́ oṣù 3 kó tó di pé wọ́n ránṣẹ́ pè mí nígbà mo ṣe lọ lóòótọ́ kí ni tó fẹ́ ṣe àkòsí tí mo fẹ́ ṣe ju pé ká dáwó padà fún olówó náà lọ lérò ọkàn tèmi nìyẹn pé láàrin ara wa máa yanjú ọ̀rọ̀ yẹn èmi ò mọ̀ pé tó máa involve pé a máa lọ sí court ni pé mo ṣe rí i pé ó di ọjọ́ Friday mo ṣe rí i pé wọ́n charge case yẹn sí court yẹn pé ká pàdé ní court pé ṣé mo ní lọ́ọ̀yà mo ní mi ò ní lọ́ọ̀yà so adé court wọ́n gbé case yẹn lọ sí court so lọ́jọ́ yẹn judge wọ́n dẹ̀ pé case wọ́n pick date náà ni kò sí nǹkan kan tí wọ́n lè ṣe ní orí ẹ̀ lọ́jọ́ yẹn wọ́n pick date so ẹni tó wá jádájọ́ yẹn wá ní kí wọ́n remand mi sí police station but ẹni tó jẹ́ IPO ó ní police station yẹn pé kò wá conducive pé kò bá wú òun.
ẹ má dàkọ́ tó gbé yín lọ wọ́n máa gbé yín lọ sí. pé kò bá wù òun kí wọ́n gbé mi lọ sí ọgbà àtúnṣe. nílùú bòmíì. bẹ́ẹ̀ ni so bí wọ́n ṣe gbé mi lọ sí ọgbà àtúnṣe nìyẹn. so lẹ́yìn ọgbà àtúnṣe yẹn nígbà tí mo dẹ́hùn ó di pé mo gba agbẹjọ́rò mo lágbẹjọ́rò agbẹjọ́rò dẹ̀ wá ó bi mí léèrè kí ni ìrìn àjò tó fẹ́ rìn ní tí mo fẹ́ ṣe náà ni pé ká dá owó padà fún olówó ìrìn àjò tí mo fẹ́ rìn lélẹ̀ ṣùgbọ́n mi ò mọ̀ pé ọ̀rọ̀ ilé ẹjọ́ mi ò mọ̀ pé n tó máa ń da ìrìn àjò èèyàn rú tó sì lè fi àkókò ṣòfò ni so èrò ọkàn tèmi ni pé ká dá owó padà ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe ń wò bíi kí wọ́n kàn sọ pé máa lọ ẹlẹ́jọ́ yanjú ẹ̀ tó owó ẹni yìí kò dá owó padà èrò tèmi nìyẹn tèmi ò mọ̀ pé èrò yẹn ò papọ̀ mọ́ ti ilé ẹjọ́ dúró ń dúró pé ó dìgbà tá a bá tó rí owó dá padà outside court ká dá yẹn padà outside court or ká ṣe béèlì ká jáde tí mo bá ti dé ta ká yanjú owó nígbà tí mo rìnrìn àjò yẹn mo rán àwọn èèyàn mo rán ẹbí mo dẹ̀ rán ọ̀rẹ́ sí ẹni yẹn. ẹni tẹ́ ẹ wọ́wọ́ lákàntì ẹ̀. bẹ́ẹ̀ ni pé kí wọ́n lọ rí pé ibi iná ọgbà àtúnṣe kò ń ṣe ibi téèyàn ti máa ń rí owó nígbà tí mo bá jáde síta jẹ́ ká yanjú ọ̀rọ̀ yìí láàrin ara wa mi ò fìgbà kankan jiyàn pé mi kọ́ ni bẹ́ẹ̀ ni mi ò fìgbà kankan jiyàn kódà nínú àkọsílẹ̀ mi ó fi ara hàn pé bó ṣe rí gẹ́lẹ́ òní mo ṣe sọ so ó wá ní pé àwọn ṣàlọ yọjú sí ẹni ẹ ó ní ní tí ilé ẹjọ́ bá ti sọ òun náà ni òun fara mọ́ ní tòun agbójú kúrò mi. mo fowó àtọmọ mo fi dín yín lẹ́nu bẹ́ẹ̀ bá wojú aago ọjọ́ òun ti lọ. bẹ́ẹ̀ ni olóòtú. ń kílẹ̀